Tinubu yóò ṣe ìpàdé pẹ̀lú àpapọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ lónìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣetán láti bá àpapọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà NLC àti TUC ṣe ìpàdé papọ̀ láti wá ìyanjú sí ọ̀rọ̀ owó oṣù tuntun tó ń dáwọ̀ sílẹ̀. Ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ TUC Festus Osifo ló fi ìròyìn náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn. Agbẹnusọ fún NLC Benson Upah sọ fún àwọn akọ̀ròyìn pé ẹgbẹ́ òṣìṣẹ́ kò ní yí èrò wọn padà lórí owó tó tó Naira 250,000 ìyẹn Náírà gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jù tí àwọn òṣìṣẹ́ yóò máa gbà lóṣù. Náírà ni àpapọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ béèrè fún gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jùlọ fáwọn òṣìṣẹ́ Nàìjíríà, ṣùgbọ́n tí ìjọba àpapọ̀ sọ pé òun kò lè san ju Náírà lọ. Níbi ìpàdé tí yóò wáyé nílé agbára ilé wa Aso Rock tó wà nílùú Àbújá ló ti ṣeé ṣe kí wọ́n fẹnukò lórí iye tí ìjọba àpapọ̀ lágbára láti san gẹ́gẹ́ bí owó oṣù tuntun. Bí ẹ kò bá gbàgbé, ìpàdé ọ̀hún ni yóò wáyé lẹ́yìn bíi oṣù kan tí ààrẹ Tinubu sọ̀rọ̀ tó ṣèlérí pé òun yóò fi ìwé àbá lórí owó oṣù tuntun ránṣẹ́ sílé ìgbìmọ̀ aṣòfin láti buwọ́lù, ìyẹn lọ́jọ́ àyájọ́ ètò ìṣèjọba àwarawa ti June 12. Bákan náà, Benson Upah tó jẹ́ agbẹnusọ fẹ́gbẹ́ òṣìṣẹ́ NLC sọ pé àwọn yóò sì dúró lórí Náírà tí àwọn ń béèrè fún bí ààrẹ bá bá wọn ṣèpàdé lónìí. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ mi òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Ká fi re pàdé o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.